Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo oríṣiríṣi fídíò wà lẹ́tọ̀ máa play fún yín kan náà àwọn fídíò náà rè tó pè lọ yìí adẹ̀sí máa play fún yín ẹ ti mọ̀ àwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbé táwọn bá rí àwa kì í wá síbí láti wá sọ ẹ ti mọ̀ pé táwa jẹ́ wá sọ náà adẹ́kẹ́ àti ṣèwádìí tó dá lórí ẹ̀ka tó wá sọ ẹ wo ẹni ní oṣù oríṣiríṣi lọ̀pọ̀ nínú fídíò yìí bá dẹ́kẹ́ ìgbà ọkọ ni ẹ̀dá àkùnrin lórí ìkànnì ẹ̀ láìpẹ́ kọ́mẹ̀kẹ́ subscribe kí ṣe àwọn fídíò tó àgbàlẹ̀ máa jẹ gbádùn àwọn content báyìí owó kà máa kọ̀kọ́ pọ̀lọpọ̀lọ̀ tó ní kà máa oṣù lẹ́ka gbọ́n kọ̀tì ẹ̀yìn ìgbésẹ̀. Mo kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yàn ọmọ aládé, mo tún kí yín káàbọ̀ sí orí ètò ààrẹ almaroof ọmọ Ọ̀rànmíyàn, ọmọ gbájókòó jẹ́ àwo jókòó jẹ́ igbá tí ó kọ̀ lè jẹ́ àlẹ́ àwo tí ò jókòó jẹ́ àfẹ́yà pẹ̀rẹ́ dídé ni ò gbájà wá. Lórí ọ̀rọ̀ Aláàfin àti Oni Ile Ife tó ń trend, mo fẹ́ bá àwọn blogger wẹ́wẹ́wẹ́, àwọn ẹ̀sùn wẹ́wẹ́ blogger, mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Àsìkò tá a wà yìí kí oníkálukú sọ ọwọ́ agbéjẹ́ ìmọ̀wọ́. Àsìkò yìí ò ṣe àsìkò tá a fẹ́ kí Aláàfin àti Oni jà. Kò sí bí èèyàn sì lè máa jà lọ títí tí wọ́n ní parí ẹ̀. A máa ráwọn ọlọ́pọlọ dúdú kan tó máa kọ padà wá sí kọ́mẹ́ǹtì mi láti sọ pé ṣèbí wọ́n ló dálẹ̀, èmi kọ́ ni mo dá anything ńlẹ̀ o. Ìjà àgbà láàrin Aláàfin àti Oni Ife wọn tí ì bí mi o, wọn tí ì bí wọ́n tó ń wò mí. Bẹ́ẹ̀ ni mo ń sọ̀rọ̀ 60-70 years tó ti wà ìdọ́ǹdè. Àmọ́ kí la lè ṣe táwa tá a jẹ́ ọmọ Ọ̀yọ́ gangan àtàwa tá a jẹ́ ọmọ Yorùbá ojúlówó tí ò fi ní sí wàhálà ègbé tí régbé. Mo rí ìkan nínú àwọn brọ́dà wa blogger kékeré kan, Ọlọ́run á jẹ́ kẹ́yìn náà dàgbà ọ̀kẹ́ tó rú wa, àwọn ò mú níṣẹ́ wà wá ń sọ láti fún ètò ayé ṣe ni kíní yìí ò ní pọ̀ rárá. Yes. Ẹ jọ̀ọ́ tí a bá ti rí anything pertaining to Aláàfin àti Oni Ife, ẹ jẹ́ ká máa so agbéjẹ́mọ́wọ́. Ẹni tó jẹ́ ráìtà Aláàfin àti ẹni tó jẹ́ ráìtà Oni Ife, ẹ̀yin náà ẹ put ara yín together. Nǹkan tẹ́ ẹ bá máa fi sínú ìwé ẹ máa pùrọ̀ kẹ́ ẹ tó post ẹ̀. Mi ò bá ẹni kankan jà o, àmọ́ wọ́n tó bá jẹ́ pé ìwọ ló ń kọ lẹ́tà fún Aláàfin, tó dẹ́jẹ́ pé ìwọ tó ń kọ lẹ́tà fún Oni Ìrìṣà, ìwọ tó ń kọ lẹ́tà fáláké, ìwọ tó ń kọ fáwùjalẹ̀, ìwọ tó ń kọ fún Olúbàdàn, tó ń kọ fọ́ba Èkó, tó ń kọ fólúwo, tó ń kọ fún gbogbo àwọn ọba, Olówu Kéńtà, Olówu Kúta. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ mọ̀ yí pé fèrè tó bá fún yín òun ni kẹ́ fún, ẹ má fi kún, ẹ má yọ kúrò. One statement ó máa ń dalé ẹjọ́ rú, statement ẹyọ kan báyìí ó máa bà nǹkan jẹ́, because ẹni tó kọ nǹkan fún ẹ kò ní kó kọ́ bẹ́ẹ̀. Tẹ́ bá dẹ̀ wo ẹ tún ìdí ẹ cross check kẹ́ wo nǹkan tó lè kọ́ sí wàhálà. A fẹ́ wàhálà ńlẹ̀ Yorùbá mọ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ààrẹ almaroof, èmi ò fẹ́ wàhálà mọ́. Mo rí show kan tọ́mọ ọ̀gbẹ́ni kan ṣe, wọ́n tó bí méjì, bọ̀tẹ̀gbẹ́ni kan tí mo kà níbi kíní nípa ọrọ̀ ajé tí wọ́n lọ ní Àbújá, African kìnìkan whatever. Aláàfin àti Oni ti pàdé ní reception, wọ́n ti kíra wọn, mo post ẹ̀ lánàá. Àwọn kan tó wá ń jáde létà ló tó wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kíní yẹn lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa ní sùúrù. Má ti torí pé o fẹ́ wo iye èèyàn tó fẹ́ wo ṣú ẹ. Gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn máa sọ fún mi, wọ́n á ní ààrẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn máa bá lọ́jọ́ iwájú, máa bá nítorí pé mi ì ṣìkà, mi ì dẹ̀ ní sọ nǹkan tí ò dáa nípa ẹnì kankan. Àwọn kan ní ààrẹ you start it, wọn ò tí ì bí mi, wọn ò tí ì bí aláyẹ anybody kí a ti mọ̀ pé wọ́n jìjàgbá láàrin Aláàfin àti Oni. Àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́, àwa gan ti kú lọ́mọdé, àgbékọ́rùn lọ sóko. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, can you people please leave Aláàfin and Oni Ife on the side?
ẹ jẹ́ káwọn bàbá yìí ṣe nǹkan tí ó yẹ kán ṣe lásìkò. Àwa ti kúrò nínú blogger tó ń jáde àbí tó ń sọ̀rọ̀ tó ń jáde tó ń repeat ọ̀rọ̀. Last time tí Awíkoko tó lọ síbi kan táwọn ọmọ Ọ̀yọ́ rí àwọn obìnrin kan tó bu àwọn obìnrin ọmọ Ọ̀yọ́ ló bu èmi ló tún ta sí Ọlọ́run fún mi red card. Wọ́n á rí pé level mi àti bọ̀bọ́ yẹn á jìnnà síra wa gan-an. If somebody like me láti máa bá Awíkoko argue mo tọra mi jẹ ni pé torí ọ̀nà tó fi ń jẹun nìyẹn òun ló ń fi ọ̀nà yẹn jẹun. Àwọn ò ní gbàdúrà kó bàjẹ́ despite kó máa ń ṣépè. Ìwọ tó bá dẹ̀ ṣépè pé máa mú ẹni tí ò bá rí tí ẹrù tó bá ń bu òun tọrọ ẹ jẹ ni tó bá wò sùsù tó ń ṣépè fún mi pé máa padà mú ẹ nítorí pé mi ò ṣẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní reception t'Aláàfin àti Ọọ̀ni ti pàdé wọ́n ti kíra wọn wọ́n dìde wọ́n kíra wọn ó wà lórí péèjì mi náà láfítà àgbọn ẹlẹ́nìkan ṣẹ̀ tó wá jáde lẹ́yìn tí bọ̀bọ́ yẹn ti rí ó ti kọ́kọ́ rí irọ́ níbi tó ti jókòó òun àt'Aláàfin àti Ọọ̀ni ó tún wò ó l'Aláàfin ò kí Ọọ̀ni Ọọ̀ni náà ṣe bẹ́ẹ̀ pé òun l'Aláàfin wọ́n ti kíra wọn. What is wrong with you guys? Bí ṣe wà tí bá made any mistake tí bá ṣe láti bá make mistake I will come back láti wá apologize and that is the best way. Gbogbo nǹkan tá à ń ṣe we setting a record down fún àwọn ọmọ tá a bí ni. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa là ń set record fún. Wẹ́ Aláàfin lè ṣẹ̀ṣẹ̀ jẹ ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí brọ́dà mi sọ kò ṣe gbogbo nǹkan ló máa tí ì yé. Aláàfin is here to know everybody. Ó ti lọ sọ́dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan which is tí mo mọ̀ yín pé ó máa fi Ọọ̀ni ìrìṣà ṣe eégún láti kẹ́yìn ìgbàlẹ̀ most ni Aláàfin máa débẹ̀. Ó ti yé táàmù tí Aláàfin fẹ́ débẹ̀ bàbá lòun wà ní ibì kan ó dẹ̀ ti ṣe ó ti wà nínú schedule ìgbà tí Ọọ̀ni ò dẹ̀ ti sínlé Aláàfin take another route. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká stop láti má dá wàhálà lẹ̀ láàrin wọn mọ́. Gbogbo ìtawà gan sọ àti kò jẹ bẹ́ẹ̀ ni Aláàfin ló lórí o Ọọ̀ni ló lórí o Àwùjalè ló lórí o Aláké ló lórí o Olúbàdàn ló lórí o àti kò jẹ. Ẹni pé ńgbàdàn tó ń sọ̀rọ̀ Ìbàdàn tí àwọn ọba Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n láwọn fẹ́ àwọn làwọn náà fẹ́ máa jẹ chairman ọba council nílẹ̀ Yorùbá. Ẹni pé nǹkan tí mo wá mo ti sọ̀rọ̀ tèmi mo ti kú òun bẹ̀. Àwọn tẹ́ bá ti rí tó bá ti ń pẹ́ lórí ọ̀rọ̀ ó ti di nǹkan míì like ọ̀nà Awíkoko ó ṣe show tó 21 f'Aláàfin kó tó wá máa la bẹ̀bẹ̀ mo mọ̀ pé ó máa gbọ́. Awíkoko reframe àwọn ọ̀rọ̀ ẹ dáadáa ọ̀rọ̀ tó bá máa sọ because o máa mọ̀ ni lẹ́yìn tó bá sọ̀rọ̀ tán wàá wá one way of the other. Èmi mọ̀ pọ̀ bá kan ló pè ẹ́ wípé kó wá lọ bẹ̀bẹ̀ torí ó máa padà jẹ̀bi ni torí ibi tó ń gbọ́rọ̀ yẹn lọ tó bá dìde sí ẹ odidi ìlú ló máa bá ẹ jà ọ̀rọ̀ ogun kọ́ tọ́rọ wọ́n máa rún ẹ ní nǹkan ẹ̀wọ̀n tó fẹ́ lọ wọ́n máa rún ẹ lọ wàlámdìlélàì pé o ti rí ọpọlọ ọba tó gbọ́n ó yé mi o mo dẹ̀ mọ ọba tó pè o mo mọ ọba tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun lẹ́nu ń gbà kan òun jam talk mo rí ọmọ ọba prince ọwádé mo rí ẹ ìwọ jam talk òun sọ̀rọ̀ gbagbangbangbangbangba gbogbo ọ̀rọ̀ tó ń sọ àwa kàn ń wò ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n làwa jẹ́ sí ẹ a tún jù ẹ lọ lórí nẹ́ẹ̀tì àwọn òwálé ilé ìbú tí ọba Abímbọ́lá Akínmọ̀wádé kábíyèsí tó bá ṣẹ̀ṣẹ̀ jọba ìrìn tó ti rìn láàrin on the 5 yẹn sí èní ó ṣèrì kékeré yìí ó ti jáde ó ti rọ́ba ó ti rí joyè ó ti rí pírẹsidẹ́ǹtì ó ti rí ex-president àwọn kankan bẹ́ẹ̀ yẹn ó ń láti mọ everything tó ń lọ like bàbá wa Ọọ̀ni ìrìṣà náà. Ẹ má dá wàhálà kankan lẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni mọ́ ẹ lọ wá iṣẹ́ ṣe
you can post Alafin, you can post Oni, I can post anybody tó bá wù mí. We are all Yorubas. Nítorí pé àwọn èèyàn máa ń ja ìjà afọ́jú, mò ń jà lọ. Ìwọ tó o bá jẹ́ fans Ààrẹ Almaroof tó ti wà pẹ̀lú mi ti pẹ́, you know the kind of person I am. I don't keep grudges. I don't stay too long on the program. Unlike ìgbà tá a wà ní Yorùbá Nation, la lo 3 hours, 4 hours. Then kí ni mo fẹ́ máa ṣe nígbà tó yẹ pé mo ò níṣẹ́? In few minutes, n sì máa dìde, máa lọ wẹ̀, mo lọ bí iṣẹ́ mi. Kò pẹ́ tá a jí náà. Bọ̀ kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni ni gbogbo yín lé kiri lórí íńtánẹ́ẹ̀tì? Ẹ wá ń wá àṣìṣe. Ẹni tó jọ̀gá yín ẹlẹ́nu dá wáyà, ó ti kúrò ńbẹ̀, ó ti bẹ̀bẹ̀. Ẹ̀yin kéékèèké náà tẹ́ bá fẹ́ rain, ẹ má fi trouble rain, ẹ lọ wá àwọn olórin táwọn ò lójútì, kì í ṣe àwọn bàbá wa, ẹ má fi wọn pamọ́. Ẹ lè rí mi bẹ̀ tó nígbà tí mo rí one idiot kan ní Baltimore praise tó ń sọ̀rọ̀ jágbàjàgbàǹgbà yẹn, mo kàn ignore ẹ̀, mo kàn rí pé máa yẹn dàgbà ni kò sọpọlọ lórí ẹ̀. Yes, mo tún sọ Adébáyọ̀, mo tún sọ mo dẹ̀ ń dúró gbogbo ẹnu tó ní mo ń dúró jọ́ tó bá ti rí mi one on one bóyá o fẹ́ bá mi jà ni I want to know. Ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín tí Jésù máa fi dé, tánàbì máa fi tún yí padà tó máa fi jíǹde, tí fún olókun asọ̀rọ̀ dayọ̀ máa tún sọ̀rọ̀ dayọ̀ di ọ̀túnla di ọjọ́ mẹ́rin. Aláàfin àti Ọọ̀ni máa fún wọn ní rìgáàdì ni oníkálukú wọn mọ pòsíṣàn wọn o. Ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni mi ò yọ sọ. Aláàfin mọ ibi tó belong sí, Ọọ̀ni ìrìṣà mọ ibi tó belong sí. Ẹ̀yin ẹ fi yẹn lẹ̀ láàrin wọn kọjọ máa yanjú ẹ̀. Last time mo bọ́ síta mo sọ fún mi pé wọ́n ń sọ̀rọ̀, ẹni wọ́n ń sọ̀rọ̀. Àwọn dèdèrìn oríṣiríṣi ọ̀dẹ̀ àyíkọ́ tiẹ̀ wá tó ń bá mi pò gan, mo tẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀. Àló tún láyàláyò tún bá mi pò lórí WhatsApp, mo láti block ẹ ni torí mo rí pé màá yẹn ò níṣẹ́, olórí tó orí ẹ̀ ò pé tó dé ẹ̀ bá lórí tó pé èèyàn ò ní máa ò ní sọ̀sọ̀ títí ó tún lọ WhatsApp mi ó tún fẹ́ máa bú mi ń bẹ̀, ó dẹ̀ ló jù mí lọ lọ́jọ́ orí. Tó bá wá jù mí lọ wáyé tó ṣe wá apply wisdom kó apply ọpọlọ láti bá mi sọ̀rọ̀. Àìmọye èèyàn tó send message tí mo ní ààrẹ kí ni yóò lọ báyìí. Ẹ fi Aláàfin àti Ọọ̀ni ìrìṣà lẹ̀, ẹ stop ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ lọ máa fídíò ní street kẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ayé ti pọ̀ tẹ́lẹ̀ nǹkan ọ̀nà tẹ́lẹ̀ fi rówó lórí íńtánẹ́ẹ̀tì pọ̀. O lè píkì fídíò mi kó tún ọ̀rọ̀ yẹn sọ láì sí ebú bẹ́ẹ̀ kó ṣú ẹ̀, àwọn èèyàn á gbọ́. Ọ̀rọ̀ tí wá ti dàbí tó bá ti rí píṣọ̀ wa kó ṣàmì ni. Tá bá la gogo tí bá ní ẹ̀lú ẹ̀ ló, tí bá kó ní ẹ̀lú ẹ̀ ló, a máa rá àwọn tó ṣe a máa réyàn 100 tó ṣe máa wò pé kí làárẹ̀ fẹ́ sọ. Ọ̀rọ̀ wa dàbí K1 the ultimate, Saheed Òṣùpá, Àtàwẹ́wẹ́, Pàṣọ, gbogbo àwọn olórin káàkiri bọ́dọ̀ wá ṣe rí nìyẹn. Àwọn olórin nílùú wa náà bí àwọn Ìsàwọ̀ Àyìndé, àwọn Àfíìsì Àdìgún, àwọn bàbá wa nìbàdàn, Mèrèǹgè, Táyé Kọ́rẹ́nsì, Ràṣídì Àyìndé, bẹ́ẹ̀ lọ. Àwọn Àtàwẹ́wẹ́, Àtàtàgúngún àti Ṣọ̀mbọ̀, gbogbo bẹ́ẹ̀ lọ ni. Tó bá ṣe páká ẹ máa gbọ́. Tó o bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ táwọn èèyàn ti lè rí ọ̀rọ̀ mú nínú ọ̀rọ̀ definitely wọ́n máa wù ẹ́. Let's stop sí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Tá a bá wá rẹ́ni tó rí ẹ̀ tó yí o tó tún ní nǹkan tá a rẹ̀ ń sọ yìí náà ò dáa tó ń bọ́ bí. You know what? Mo máa ń wò pé kí n má ṣìkà. Mo mọ ibi tí máa report yẹ. Oṣù mẹ́ta o ò ní rí fẹ́. Wọ́n dẹ̀ máa confirm, má dẹ̀ rí, máa gbé comment yẹn, máa send ẹ̀ sí wọn. Wọ́n á dẹ̀ rí nǹkan tó comment. Tó bá jẹ́ Yorùbá ló fi kọ́, máa túmọ̀ ẹ̀ fún wọn. Oṣù mẹ́ta o ò ní wọ orí Facebook. Kódà ò ní lè comment. I don't want to do it because mo wí pé ìwọ̀fà lẹ́nu in tó bá wẹ lẹ́nu ló lè sọ. And believe anything on social media on your own risk ni. Believe anything lórí social media risk ẹni. Ọ̀sẹ̀ fẹ́ gbọ́ ẹ jẹ́ ká tọ́jú ilé
ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín o, ọkọ wọn lóde. ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú ìyàwó yín o, ìyàwó gidi ṣọ̀wọ́n. bẹ́ẹ̀ ni mi ò ní táìmù lẹ́nìí tí bá fẹ́ sọ̀rọ̀ bóyá lọ́la àbọ̀tún la mo fẹ́ sọ̀rọ̀ lórí ọkùnrin àti obìnrin, àwọn ìgbésí ayé tó yẹ ká jọ máa gbé. kò sẹ́ni tó perfect. ọba tó bá rí lọ́wọ́ ọkọ ẹ kájú ọ̀kan ju ẹ, tó o bá kájú ọ̀kan ju ẹ, àwa ọkùnrin tá a wà ń tarì a kàn máa nù ẹ́ pàṣán ní para ó máa padà lé ẹ padà. a ní kí ló dé ibi tó filẹ̀, kí ló dé tó fi fọkùnrin náà lẹ̀. ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin náà the same thing. tẹ́ bá treat ìyàwó anyhow, at the end of the day wàá padà lọ fẹ́ wrong person. ó ti yé, ẹ jẹ́ ká tọ́jú ilé o. but ẹ̀yin bàbá mi ò ní mo lọ́rọ̀ sọ fún kí n tó pa kínní in 5 minutes. please ọkùnrin ẹ tọ́jú ilé yín, ẹ tọ́jú ẹbí yín níwọ̀nba. má parẹ́ nítorí ẹbí o. tó bá parẹ́ nítorí ẹbí, immediately tó bá ti kú báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà lórí ogun ẹ̀. ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa kálà, ẹ wo bó ṣe tó odidi gọ́vnọ̀ kú tán. ẹ wo sàárè tán sí yàrá ẹlòmíì ò dáa tó bẹ́ẹ̀ o. sàárè tán sí nínú owó wa náà ni o. ìbí kan làwọn ọmọ ti dìde ń sìn, nínú àwọn ọmọ ẹ̀ tó ti dìde ló ní àwọn máa pín ogún kọ́ lọ wú òkú bàbá. ìwọ tó bá lágbára, agbára ẹ̀ níwọ̀nba tó bá wà láyé ni o. níjọ́ tó bá ti kú kò sí nǹkan mọ́. àmọ́ ipò tó bá wá ní, ó ṣọkùnrin ní ẹni, ó ṣọkùnrin ní ẹni, ó ṣọmọdé ní ẹ, ó ṣàgbà ní ẹ, ipò tó bá wà lẹ́ni tọ́jú kò yẹ dáadáa o. tó bá lọ́kọ tó ń tọ́jú ẹ̀, tọ́jú ọkọ ẹ o. má ṣe kúkúrú lọ lọkùnrin mi o. tó bá wá láya tí ayẹ náà tọ́jú ayé o, má ṣojú kòkòrò o. àwọn bàbá wa máa ń gbàdúrà kan, wọ́n á ní ọkùnrin àjòjì obìnrin àjòjì kò ní wọnú ìdílé wa o. ọ̀fẹ́ lóhùn fún anybody, ọ̀fẹ́ ni ọ̀rọ̀ sísọ, kódà ọ̀fẹ́ ni kéèyàn gbayì láyé. orí burúkú náà ọ̀fẹ́ ni. láàrin mi àti yẹn orí burúkú ò ní ṣe wá o. wọ́n wá lè ní lọ́jọ́ ajé, ajé máa ń kóre lọ́tún, ajé máa ń kóre lósì. ajá tilé àfilé tèmi àti ẹ̀ àfi ṣe gbogbo. tó bá wù ẹ́ kó ṣàmì, òmò tó ń kọjá lórí afẹ́fẹ́, tó bá wù ẹ́ kó ní ìmọ̀ ń já tọ́kì mi. ọmọ àwọn ẹ̀ rí i pé ọ̀rọ̀ tí mo gbé wá, ẹ̀ rí i pé kò ń ṣaláriwo jẹ̀lẹ́ńkẹ́ ni. ẹjọ́ tó rọ lọ́hùn, ẹ fi Aláàfin àti Ọ̀nìrìṣà ẹ fi wọ́n lọ́rùn sílẹ̀. tẹ́ ẹ bá fẹ́ trend, ẹ lọ lùkù iṣẹ́ mi láti ṣe. leave these two giant king, ẹ leave wọn alone, and they are very young. ẹ lè expect Aláké, ẹ lè expect Àwùjalẹ̀, ẹ lè expect ọba Ìbàdàn, ẹ lè expect ọba Èkó, ẹ lè expect wọn lórí íńtánẹ́ẹ̀tì mọ́. wọ́n ti dàgbà. bàbá wa Ọ̀nìrìṣà 50 something, bàbá wa Aláàfin ó ṣe fẹ́ ṣe 50. ṣe ni pé second stage náà wà yẹn. táwọn náà bá ti ń wọ 60 70 sìn, tẹ́ bá ń gbọ́ kẹ́kẹ́ máa parire mọ́ wọn lẹ́nu. àwọn náà máa rántí tán 20 years. mo ṣẹ̀ṣẹ̀ jọba òkan gẹ́gẹ́ bá ọkọ̀ sọ mú ká kọ́mẹ̀ntì. Aláàfin lè gbadé sórí lẹ́nì, Ọlọ́run ti kọ́ ọmọ kó máa jọba. Ọ̀nìrìṣà lè jáládé, Ọlọ́run ti kọ́ ọmọ kó máa jọba. ìwọ ò mọ nǹkan tọ́lọ́run kọ́ mọ́mọ́ tí wọ́n ní kẹ́ tó máa ba ayé àwọn èèyàn jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì. ìwọ obìnrin tó ń sọ̀rọ̀ jàùjàù lórí ọlọ́ba tí òkun ẹ, ọba tó mọ̀, ṣé wọ́n ti mọ̀ bóyá ọmọ ẹ ló sì máa fẹ́ ọba Aláàfin tó ń bọ̀ lọ́jọ́ iwájú? ṣé wọ́n ti mọ̀ bóyá ọmọ ẹ ló máa fẹ́ Ọọ̀ni tó ń bọ̀ lọ́jọ́ iwájú? ọ̀pọ̀lọpọ̀ ló sì lọ́mọ 5 years. gbogbo àwọn tá a wà ń bí kò sẹ́ni tó máa lo 100 years láyé mọ́. kò sí ìpín kọ́. tó bá lo 100 years sí láyé, ọmọ máa ń kú lójú èèyàn ni. èèyàn nígbàdúrà kéèyàn pẹ́ láyé jù. ẹ jẹ́ ká sí mẹ́dọ̀ tá a bá ti ń ṣe nǹkan. ẹ jẹ́ ká fi ààyè sílẹ̀ fún ìjà, kẹ́ lè tún ja ìjà míì. gbogbo tó bá wo ní kálukú kó sọ o. kọ́mẹ́ǹtì tí mò ń kà mò ń rí o, bọ̀ mi ìfẹ́ dáhùn ni o. ṣé wá rí nǹkan kan tí mo mọ̀ láàrin wa àtèmi àti wọ́ àti gbogbo wa, oore ni kẹ́ jẹ́ ká ṣe.
ẹ tọrọ àlùbáríkà fọmọ yín, tọrọ àlùbáríkà fọ́kọ ẹ, tọrọ àlùbáríkà fún ìyàwó ẹ. Ilé ayé láti bá owó méjèèjì ló ń dá pọ́blẹ́mù lẹ̀, owó òwò àtọkọ àsìtàdàfọwọ́. Ẹ má bínú pé mo lo èdè yẹn, mo ń láti lò rọ̀ nítorí pé àwọn ọmọ tó wà nísìn wọ́n ti gé etí wọn, wọn ò fẹ́ kẹ́ fi ẹ̀dà ọ̀rọ̀, wọn ò mọ tó mọ ẹ̀dà ọ̀rọ̀. Wàláì àmọ́ gbogbo wa ẹ jẹ́ ká sí mẹ́dọ̀. Ẹ̀yin ọmọ wa kéékèèké láti 15 lọ sókè, ọ̀kìnní láti bíi 25 àbí láti 30, 25 wálé ẹ kéré, 30 wá 25 ẹ̀yin sọmọ yìí kéré mọ́. Ẹ ṣọ́ra. Màá tó advice díẹ̀díẹ̀. Ẹ̀yin ìyàwó ilé tẹ́ ń ṣolóṣù by style, tó bá ṣọ́ra wọn máa padà lu ẹni o, tó bá wá lù ó máa padà fi lé yẹn lẹ̀ ni. Tí ó bá sì kàn mí lọ wá iṣẹ́ ṣe, lọ wá wúrúbù kó ta kó jókòó. History tá à ń gbọ́ àti story tá à ń gbọ́ ó ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin pín aago wọn kiri, ọkùnrin á kàn pè yín ní randomly. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín kó sọ́wọ́ trap. My friend, ọkọ yín gan ti mọ àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ̀ rìn, afọkùnrin mi kó trap yín ẹ wọbẹ̀. From there ilé ayé ti bàjẹ́ nìyẹn. Kò sọ́kùnrin tó máa fẹ́ ẹ mọ́. Wọ́n wá ní single mother pọ̀. Mo ṣe ń bọ̀ lórí single father later. But single mother ọ̀rọ̀ ẹ papọ̀ mọ́ra wọn ní ẹni pé mo mú lọ. Ẹ̀fà láàfin àtọ̀ Oni ilẹ̀ ọ̀rọ̀ wọn ni mò ń sọ o. But ìwọ tó bá jẹ́ single, ìwọ tó bá jẹ́ ìyàwó ilé lọ́ọ̀dì ọkọ ẹ tó ní problem, farabalẹ̀ ní ọkọ ẹ o. Farabalẹ̀ o. Tó bá lọ ṣolóṣù by style, tọkọ bá ti mú ẹ, olóṣòyìn ò ní gbà ẹ sílé o. Òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ni o. Agbára tọkùnrin ní ẹ̀yin ò ní o. Tọ́ba wa ní what man can do better, ẹ lè do better, irọ́ ni o. Má jẹ́ kán tún ẹ o. Láyé kan tún ẹ tabájọ bọ́ta sí, èmi lè bọ́ ṣẹ́ẹ̀tì kí n fàyàrin o. Wọn bí ẹ̀dá kí wọ́n ní o wèrè náà máa pẹ́ o. Ìlọ́tìlẹ̀ lè ṣe tó wa. Mo lè wọ jeans kí n wọ belt kí n wọ trainers kí n kàn bọ́ta láì wọṣọ. Wọ́n kàn máa wò mí ni. Ṣóbìnrin lè dán wò ni. Àtó bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin sísítà mi, ẹ kájú ọ̀kanjú ayín o. Kò sọ́kùnrin kankan ta. Ọkùnrin míì sì ọgbọ́n bó ṣe máa káyàwó ẹ̀ tó rìnrìn ìranù tó máa lè jáde nítorí pé ẹ̀mí ẹ̀gàn ò gbé mọ́ná wá. Ẹ jẹ́ àfà wọn láàfin àtọ̀ Oni ńlẹ̀ kan ríbi báwọn olórí wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni tó bá ríbi báwọn olórí wa sọ̀rọ̀, àwọn olórí wa ṣe díẹ̀díẹ̀. Gbogbo wa náà là ń pariwo pé kí ni impact Oni, kí ni impact Aláàfin, kí ni impact Àwùjalẹ̀ Aláké, because èmi náà jókòó mo pé kí ni nǹkan tẹ́ fẹ́ káwọn bàbá yìí ṣe pẹ̀lú ọba tó jẹ́ ń sìn. Wọn ò ṣáà lè lẹ̀ wọ́n mọ́kù sílé. Ẹ jẹ́ káwọn náà dìde kó lọ sòótọ́ ọ̀rọ̀, kó sọ nǹkan tó máa mú ìlú wa dùn. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Mi ì rí jù báyìí lọ lẹ́nu. Tí bá ti rí ẹni small tí mo fẹ́ sọ, I will come online. Gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń sọ̀rọ̀ lórí Aláàfin àtọ̀ Oni, ẹ sí mẹ́dọ̀. Ẹ fi àwọn bàbá yìí lé ó ti tó gẹ́. Àwa ti sọ tiwa ti kúrò. Èwo lè ní ọ̀la, ọ̀túnla, jọ́ mẹ́rin, jọ́ márùn, jọ́ mẹ́fà, jọ́ méje, jọ́ mẹ́jọ, jọ́ mẹ́sàn, jọ́ mẹ́wàá. Ẹ wá jókòó sórí iṣẹ́ kan. Ẹ wá ń jẹ́ kí ẹ wá ń jẹ́ káwọn èèyàn máa ríra wọn bíi pé Ọ̀yọ́ àti Ifẹ̀ wọ́n ríra wọn bí ọ̀tá, Ifẹ̀ àti Ìwó wọ́n ríra wọn bí ọ̀tá, Ìbàdàn àtọ̀yọ́ wọ́n ríra wọn bí ọ̀tá. Ẹ já stop ẹ. Ẹ má jà bà nǹkan jẹ́. Ẹ fi takálà, ẹ fi ṣàpèjúwe. Ìwọ mélòó ló ti lọ wo nǹkan tó rí Lọ́mí Àmsá ti sọ? Mo post ẹ láàárọ̀ yìí. Kò lọ títí o. Mo fẹ́ dọ́gbọ́n, mo fẹ́ dọ́gbọ́n. Wàláhì tàláhì ẹsẹ̀ mẹ́fà ni Oni kò gùn ju 3 síta tí mo jókòó sórí èyí lọ. Ẹsẹ̀ mẹ́fà ni, kò sí bóyá fẹ́ gùn tó 3 síta. Ẹsẹ̀ mẹ́fà ni o. Olówó, olọ́lá, Oni, oníyàwó, olọ́kọ, Oni, okọ́lé, òkọ́lé, òra mọ́tò, òra mọ́tò. Ìyà jẹ, ìyà ò jẹ, wọ́n rẹ̀ bá. Ikú lópin o. Ikú lópin. Ọlọ́run ní kó bàjẹ́ o. God bless you.